ó mà wá ga o, àwọn agbébọn pa ọlọ́pàá méjì nípakúpa. Ọ̀rọ̀ ọ̀hún jọ eré ni, bẹ́ẹ̀ ni kì í ṣe àwàdà rárá. Àfi kí àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí tètè gbé ìgbésẹ̀ gidi lórí báwọn agbébọn pẹ̀lú àwọn afẹ̀míṣòfò ṣe ń lọ káàkiri àárín ìlú tí wọ́n sì ń ṣòro bí agbọ́n. Ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kínní ọdún 2024 yìí ní àwọn agbébọn kan tún ṣínà ìbọn bolẹ̀ fáwọn aráàlú agbègbè kan tí wọ́n ń pè ní Òhì nílùú Òwèrè Ọlù nípínlẹ̀ Imo. Lára àwọn tó pàdánù ẹ̀mí wọn níbẹ̀ lójijì ni àwọn aráàlú méjì àtàwọn ọlọ́pàá méjì. Aláròyé gbọ́ pé inú mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tí wọ́n ń pè ní Corolla SUV làwọn oníṣẹ́ ibi ọ̀hún ti jáde tí wọ́n sì dojú ìbọn ọwọ́ wọn kọ àwọn aráàlú tí wọ́n wà ní ìkóríta ìlú náà. Ọ̀gbẹ́ni Fresh Iheanacho tó gbé ìròyìn kàyéfì ọ̀hún sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ Monday ọjọ́ 29 oṣù kínní sọ pé ní nǹkan bíi aago 9 òwúrọ̀ kùtùkùtù ọjọ́ náà ni àwọn agbébọn tí kò sẹ́ni tó mọ ibi tí wọ́n ti wá jáde síta lójijì nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí wọ́n gbé wá sílùú ọ̀hún tí wọ́n sì ṣínà ìbọn fáwọn aráàlú 4 tí wọ́n bá ní kòríta ọ̀hún. 2 lára àwọn aráàlú ọ̀hún ni wọ́n jẹ́ ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ lásìkò náà. Ṣe làwọn aráàlú tó kù tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn bẹ̀rẹ̀ sí sàásálà fún ẹ̀mí wọn tí gbogbo wọn sì ń sá kíjokíjo káàkiri. Alukoro ètò ìròyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo kò gbé ìpè rẹ̀ lásìkò táwọn oníròyìn ń pè é lórí fóònù nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà àti ìgbésẹ̀ táwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ń gbé lórí ọ̀rọ̀ àwọn agbébọn tí wọ́n fẹ́ dojú sọ ìjọba ìpínlẹ̀ Imo báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.